lórí ọwọ́ tèmi. Wọ̀nyí ni àwọn ìròyìn tí a mú wá fún yín ní èdè Yorùbá lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti darapọ̀ mọ́ àwọn akẹgbẹ́ rẹ̀ lágbàáyé láti ké sí orílẹ̀-èdè Iran àti Israel láti máa wò ó ṣe fúnra wọn, kí wọ́n lọ máa ní sùúrù kí wọ́n sì sọ̀wé agbẹjọ́mọwọ́ bí ìgbìyànjú àwọn ìjọba ṣe ń lọ lọ́wọ́lọ́wọ́ láti dín ìdààmú kù kí wọ́n sì yẹra fún ìjà mìíràn ní àárín ìlà oòrùn. Àkọsílẹ̀ kan láti ọwọ́ agbẹnusọ fún ilé-iṣẹ́ fún ọ̀rọ̀ òkèèrè ìyẹn arábìnrin Francisca Omoilu ṣàkíyèsí pé ní àkókò pàtàkì yìí ó bu ẹnu àtẹ́lu àwọn orílẹ̀-èdè méjèèjì láti ronú lórí ìfọwọ́sowọ́pọ̀ àgbáyé sí ìpinnu àlàáfíà, àwọn ìjà fún ìlọsíwájú àlàáfíà àti ààbò àgbáyé. Ìdúróṣinṣin tí a gbà sílẹ̀ láti mú kí náírà ilẹ̀ Nàìjíríà ó lẹ́nu lẹ́gbẹ̀ẹ́ owó dọ́là ilẹ̀ òkèèrè. Àwọn àlejò lórí ètò òwúrọ̀ wa ìyẹn Good Morning Nigeria ní àwọn nígbàgbọ́ wípé àwọn sì nílò ìyípadà tó lágbára nínú ibùdó tí wọ́n ń kó lọ sí òkèèrè orílẹ̀-èdè náà. Àwọn àlejò wa tẹnumọ́ wípé ìbójúwò lemọ́lemọ́ fún ti àwọn ìwọ̀n tí a fi sínú à ń tọpasẹ̀ iṣẹ́ àṣekára láti lè jẹ́ kí owó náírà ó lẹ́sẹ̀ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ dọ́là ilẹ̀ òkèèrè nípasẹ̀ ilé ìfowópamọ́ àpapọ̀ ilẹ̀ Nàìjíríà láti rí sí orípa ìṣòwò forex transaction jẹ́ ohun tí ò ní ìdánilójú. Akọ̀ròyìn wa Lydia Samson lóníròyìn tó bá wà níbẹ̀ tó sì jábọ̀ ohun tó ṣẹlẹ̀ lọ́hùn. Àwọn tó ń lo iná mọ̀nàmọ́ná lábẹ́ ìsọ̀rí band A nílùú Àbẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti ń béèrè fún ìmúṣẹ àti ìpèsè iná mọ̀nàmọ́ná láti dá owó tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ láre. Akọ̀ròyìn wa Yẹmi Dalemo jábọ̀ ìròyìn yìí tó sì ṣe ìwádìí àyẹ̀wò ipa tí tàríf tuntun ń kó lórí ìgbésí ayé àwọn oníṣòwò tó wà lórí ìsọ̀rí band A àti ìrètí tí àwọn oníbàárà ní àwọn ẹ̀ka mìíràn rí sí ìsọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná tuntun yìí. Ilé-iṣẹ́ pínpín iná káàkiri orílẹ̀-èdè Nàìjíríà TCN ti sọ wípé àwọn ti ṣe àtúnṣe ẹ̀rọ orílẹ̀-èdè yìí tó ní ìpèníjà tó sì ti di ohun tó ń ṣiṣẹ́ ní kíkún, ìyẹn lẹ́yìn ìṣẹ̀lẹ̀ ìbúgbàmù iná tí ó ṣẹ́yọ ní ilé-iṣẹ́ náà ní Afam Power Generating Station tó sì fa ìdáṣẹ́sílẹ̀ àti ìdààmú díẹ̀ nínú iná orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ kan tí àjọ TCN ti fi ọ̀rọ̀ léde wípé ní ìbẹ̀rẹ̀ ọjọ́ òní ni iná kan ṣẹ́yọ ní Afam 5330 kV busbar coupler tí ó yọrí sí ìkọlù àwọn ẹ̀ka Afam 3 àti Afam 6. Èyí ni ó yọrí sí àdánù àti àìsíná. Nígbà ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ya ilé-iṣẹ́ agbára IBAM sọ́tọ̀ kúrò nínú ẹ̀rọ náà tí ó sì ń pèsè àwọn apá kan agbègbè Port Harcourt. Nípa bẹ́ẹ̀ ó ń dín ipa ìdààmú ètò náà kù. Àjọ TCN wá fi ìdí ìfọwọ́sowọ́pọ̀ rẹ̀ múlẹ̀ láti ṣe ìgbéga ìfaradà àti ìgbẹ́kẹ̀lé ẹ̀rọ orílẹ̀-èdè àti àwọn ìlérí láti tẹ̀síwájú nínú ìdókòwò nínú ìgbésẹ̀ tí ó ní èròǹgbà láti mú kí ẹ̀rọ iná mọ̀nàmọ́ná ilẹ̀ wa ó dúró ṣinṣin tí mímì kan ò sì ní mì í. Kó tó di pé a máa tẹ̀síwájú nínú ìròyìn wa, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn fún ìpolówó ọjà. Ìjẹ̀bú Òde fún ìpolongo. Ẹ̀yin onílé iṣẹ́ ńláńlá àti kéréje ẹ̀yin ìyálọ́jà àti bàbálọ́jà àsìkò ti tó láti mú ìmúgbòrò bá ọrọ̀ ajé yín. Ẹ̀yin oníjọsìn káàkiri, oníṣẹ́ ọwọ́, oníṣòwò, ẹ wá ṣe ìpolówó ọjà yín nílé iṣẹ́ NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dá channel 63 àtúnwà lórí StarTime channel 103. Bẹ́ẹ̀ náà ni ẹ̀rọ ayélujára káàkiri. Ẹ̀yin tí ẹ fẹ́ ṣayẹyẹ ẹ máa bọ̀ ní àyíká wa ní NTA Ìjẹ̀bú Òde ní onírúurú ayẹyẹ bíi ìwúyè, ọjọ́ ìbí, ìgbéyàwó, òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ tún lè kàn sí ẹ̀ka ìpolówó ọjà wa ní NTA Ìjẹ̀bú Òde àbí kí ẹ pè sórí àwọn nọ́mbà wọ̀nyí 081 37 23 06 26 tàbí 080 28 29 23 30. NTA Ìjẹ̀bú Òde alárágbà yìí dání wá. Ẹ káàbọ̀ padà. Èyí ni ìtàn akọ̀ròyìn ìgbóhùnsáfẹ́fẹ́ tí ó ṣẹ̀ṣẹ̀ ju gègé iṣẹ́ sílẹ̀ lẹ́yìn ọdún 36 tó ti wà lẹ́nu iṣẹ́ pẹ̀lú ilé-iṣẹ́ tẹlifíṣọ̀n ìjọba àpapọ̀ NTA tí ṣe amóhùnmáwòrán tó tóbi jùlọ nílẹ̀ Áfíríkà. Ṣẹ́gun Ọ̀jẹ́ládé jẹ́ akọ̀ròyìn tí ó gbajúmọ̀ nígbàanì tí àwọn èèyàn sì mọ̀ sí alákànṣe iṣẹ́
tí ó bá ń jábọ̀ ìròyìn rẹ̀ pẹ̀lú ìwádìí tó dọ́ṣọ̀ ṣùgbọ́n ohun tí wọ́n mọ̀ ọ́n sí jù ni ṣíṣe ètò Senate 109 ètò tí ó máa ń sọ̀rọ̀ nípa àwọn aṣòfin àgbà. ọgọ́ta ọdún ló pé lókè èèpẹ̀ báyìí akọ̀ròyìn wa Yẹmi Dalemo jábọ̀ ìròyìn bí ó ṣe ń ṣàjọyọ̀ ayẹyẹ ọgọ́ta ọdún yìí pẹ̀lú ọmọbìnrin rẹ̀ tí orúkọ rẹ̀ ń jẹ́ Simi tí òun pẹ̀lú bàbá rẹ̀ jọ ń ṣayẹyẹ ọjọ́ ìbí ní ọjọ́ kan ṣoṣo náà. àwọn gbajúgbajà oníròyìn àti gbajúmọ̀ akọ̀ròyìn àti àwọn ọ̀mọ̀wé náà ni ó péjú pésẹ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí àti jíju gègé iṣẹ́ lẹ̀ lẹ́yìn ọdún 25 rẹ̀ nídìí iṣẹ́ ìjọba. níbí ni a ti máa mẹ́rin ìròyìn tòní wá sí ìpamọ́ kó tó di ipá máa tẹ̀síwájú nínú àwọn ìròyìn wa. mo kí yín ẹ kú àtọ̀ àárọ̀ lẹ́ẹ̀kan sí ẹ má ṣaláì tẹ̀lé wa ní ojú òpó wa Facebook NTA Ìjẹ̀bú Òde àti orí YouTube Ìdòwú Ògúnbàjò lórúkọ tèmi ó dàárọ̀.